Yoruba Wui. Me say no to one Nigerian. The country of kidnappers, full of the S-men, bandits, tribalism, godfatherism, nepotism. Say no to one Nigerian. I stand with your bad nation. I said no going back. I said no staying back. No going back. The bad nation. Where we stand. Where we stand. See the batty right there, Tony the low matter. Daddy, lọ́jọ́ ní bá sùn lọ́rù. $20 million ní lọ́wọ́ wa. Níbo la ti fẹ́ $20 million? Lọ́jọ́ ní bá sùn lọ́rù. Wọ́n náà máa pa lọ́la tó àbá tí rí $20 million tẹ́lẹ̀. Wọ́n náà máa pa lọ́la o. Bámúbámú ni mo yó, wọ́n kọrin bámúbámú ni mo yó. Wọ́n mọ̀ pé bí ń pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan o. Bámúbámú ni mo yó. Insecurity everywhere, bloodshedding everywhere. Òmìnira ṣáàlà wa ń fẹ́. Tó bá ní kọ̀ọ̀kan wo lè gẹ́ ní tákàn ẹ̀ lọ́nà. Àwa ò ṣerú ẹni kankan mọ́ o. Ṣé bí yẹn la fẹ́ kán gbọ́? Yorùbá nation ẹ jẹ́ ká parapọ̀. Àìsí níbẹ̀ òun láì bá wọn sọ̀rọ̀. Àsìkò ti tó. Yorùbá nation ẹ jẹ́ ká parapọ̀. Àsìkò ti tó. Tí ní bá ti ra ẹ̀jẹ̀ tó ní ìlú mẹ́tẹ̀ ọ̀. Ibi tẹ́ bá wà dé adé tí tẹ̀ padà. Ọmọ kàwé kò wá ríṣẹ́ ohun ribiribi tẹ́ tún sọ pé ẹ máa ṣe ìyẹn gangan lẹ ò rí ṣe dáwọ́ bá mọ̀ bí tẹ́ ń kó hà lọ àwa ṣe tán ti padà dáwọ́ bá mọ̀ bí tẹ́ ń kó hà lọ yóò bá ṣe tán ti padà sílé o. A ò ṣe mọ́ àwa ń lọ a ò ṣe mọ́ àwa ń lọ Ògún ẹ̀ dìde Ṣàngó ẹ̀ dìde Ọbàtálá dìde Alálẹ̀kẹ̀ dìde lọ́balọ́ba kẹ̀ dìde Yorùbá ẹ̀ dìde sídi bá ti bá jẹ́ tó nídìí ló máa dà ibi tẹ́ bá wà dé adé tí kò padà. Wọ́n lọ mọ̀ wọ́n gọ̀ yé wọ́n ní tí ò bá ti kú kí ni ó pa wọ́n gọ̀ tí yóò bá ṣe pàgọ́ náà ẹ̀dá mi má má ṣe mí nìṣú gọ̀mù tágọ̀ ń pa ó yẹ gbèrín wọ́n lọ mọ̀ wọ́n gọ̀ wọ́n ní tí ò bá ti kú kí ni ó pa wọ́n gọ̀ tí yóò bá ṣe pàgọ́ náà ẹ̀dá mi má má ṣe mí nìṣú gọ̀mù tágọ̀ ń pa. Interim government àbí interim kìdà ń ṣe interim wọn interim government this is an advice for you ẹ̀yin tẹ́ ń tẹ̀lé interim mi wá bá yín jà bẹ́tẹ̀ bá wò níjà
so be it. But mo kàn wá advice yín. Mo fẹ́ kẹ́ jókòó. Pé ṣé kìí ṣe pé ẹ wà nínú bondage. Ṣé kìí ṣe pé ẹ wà nínú ìdè. You only do two things on your platform. Àkọ́kọ́ ni èpè. Ẹlẹ́kejì ni Sunday Igboho Baba Akintoye no disappointing. Ọ̀dàlẹ̀ ni Sunday Igboho, ọ̀dàlẹ̀ ni Baba Akintoye. Fídíò kan circulate káàkiri, kíní kan Baba Akintoye, wọ́n lẹ́nu kan tún Baba Akintoye, dúdú láyọ̀ tún Baba Akintoye. No, let's be sincere. Ẹ jẹ́ ká rò báyìí. Before the coming of your ìyá, Yorùbá nation, everybody ń jáde. Everybody ń dìde fún Yorùbá nation. We treat many topic lórí Yorùbá nation. Bala jo Yorùbá nation la fẹ́ way forward, kíní kan forward. Sunday Igboho ní Èkìtì, Sunday Igboho ní kíní kan, àwọn case and treat ni. We have different topics. How Yorùbá nation is moving forward, how Yorùbá nation is growing. Yorùbá nation no going back, Yorùbá nation. Until tí ìyá yín dé. Now I'm saying this is an advice for you. Bẹ̀tẹ̀ tó bá gọ̀ kò ní gbọ́n. Ọlọ́mọ ẹ̀kẹ́ni tó gọ̀ gbọ́n. Kí àwọn tó gbọ́n kán lè máa rẹ́ni tún jẹ bí iṣu. Ẹ share fídíò yìí kó kan àwọn ọmọ onítìrí platform. Kó kan wọn. Like I said, mi wá bá yín jà. Bẹ̀tẹ̀ bá sọ di ìjà, it's up to you. Ẹ yóò kó kẹ́rọ orí yín. Ẹ ṣe assignment yín. Ẹ ṣe mú work yín. Does that mean pé àwọn interim government of Lagos State, interim governor of Ogun State, Kinikon State, does that mean pé wọn ò ṣe assignment wọn? And does that mean pé homework wọn ò kúnná tó? Ṣé ẹ sọ fún wa ṣe yín tẹ́ jẹ́ olórí nínú náà platform tẹ́ ti ń parọ́ tàn ra yín elépè platform? Are you telling us pé Sunday Igboho ni orí tẹ́ fi rìn? This is an evidence pé you cannot do anything without Sunday Igboho. Sunday Igboho ọ̀dàlẹ̀, Baba Akintoye ọ̀dàlẹ̀, Sunday Igboho ti disappoint wa. Sunday Igboho has never appointed you. Then why will he disappoint you when he never appointed you for anything? Okay, ẹja TV ìṣáná kíyèsí ogun. Sunday Igboho kò sí láàrin yín mọ́. Ẹni as you claim pé Sunday Igboho ló disappoint yín, ló betray yín ní òmìnira 2022. This is 2023 for goodness sake. Ó ti di oṣù kẹta. We are in March. March not even run out. You still keep on saying Sunday Igboho ló disappoint wa. Sunday Igboho ló disappoint wa. Wọ́n sọ fún pé ìyá mo paasi, ẹran ló jẹ káàdì mi yo. That's why those are the people that put their blames on other people. They are failures. They are lazy people. No man blame wọn sórí anybody. You move front. If somebody disappointed you, move front. Does that mean gbogbo ayé yín gbogbo Yorùbá nation yín orí Sunday Igboho lẹ gbé sí? Sunday Igboho ni orí tẹ́ fi rìn orin. So without him you cannot move front. Ẹ̀yin soso tẹ́ wà nínú platform, ẹ̀yin mo fẹ́ bá sọ yín gongoshu. Ẹ jára yín ní brain. Sunday Igboho lè pàṣẹ fún gbogbo 200 million ọmọ Yorùbá kó má bọ́ta. Ẹ lọ ṣe yẹn lé ní ẹ lọ kọ kalẹ̀. If Sunday Igboho Akintoye sọ pé ẹ̀yin má bọ́ta, ẹ bá lọ ṣe rally, ẹ bá lọ ṣe occupation, which he has never come out and said that. But as you claim, okay, let's go this way. Kí ló fún Sanwo-Olu ní setback? Because Sanwo-Olu has never done his proper assignment. The primary assignment, the secondary homework, Sanwo-Olu failed to do it. Sunday Igboho ní káyọ̀ má jáde as you claim. Okay, assume pé jẹ́ táwọn èèyàn jáde tí wọ́n lọ ṣe powerful nation àbí ẹ̀wà gan nation tí wọ́n lọ ṣe occupy. You know why people will have followed? Even me, I would have said, oh yeah, oh, àwọn èpè nation, èpè platform ẹ̀wà gan powerful nation la máa tẹ̀lé. If ìjọ yẹn wọ́n yẹn ṣe occupy àwọn ọlọ́pàá di pé ó yá ọlọ́pàá fẹ́ kó wọn lẹ̀ Mommy Moa blueprint stuff fún wa ni àbí yellow print àbí pop àbí pata menstruation red snow white ewédú green tí yà fún wa lélẹ́yìí o ewédú green color tó fún wa lélẹ́yìí àbí blue color blue print yellow print menstruation print tó fún wa lélẹ́yìí
wọ́n gbé fún àwọn ọlọ́pàá then àwọn ọlọ́pàá twa cho ẹni yellow print lọ́wọ́ ẹni mama ní document lọ́wọ́ Asiri pé tó lọ kó àwọn ìtẹ̀rí àwọn tí wọ́n lọ sí kíní kò ní di wàhálà ìjọ kejì báyìí ṣe ń pé life lẹ́wà tán fi wá kó wọn Asiri pé ìrọ́dọ̀ wọn báyìí náà ti tender blueprint àbí yellow print fún wọn ìjọ kejì ní pé àwọn èèyàn kí wọ́n tó tẹ̀lé yín stop putting your blame on other people's head like gbàtọ́ pò ní kan sọ̀rọ̀ tó ní ìwọ tó yẹ kó wá lọ́rọ̀ ọmọ làfọ́kọ ẹ̀ lé ìwọ tó yẹ kó lọ́ Yorùbá wuyì ó kàn máa ń dùn lẹ́nu gbogbo yín ìwọ tó yẹ kó wá lọ́rọ̀ ọmọ là fún ọkọ ẹ̀ lé then I'm like dìdì ìrìn ní kí wọ́n lọ́rọ̀ ọmọ làfọ́kọ mi lé èmi tí mo ambitious woman like me tó ní target tó ní focus then one super will come and say ìwọ tó yẹ kó máa lọ ra àmàlà fọ́kọ ẹ̀ lé then one okay jẹ́ kí n máa lọ ra àmàlà fọ́kọ mi at the end of the road I be like mo de lab mission or the colony kí n máa lọ ra àmàlà fọ́kọ mi so I'm putting my blame, my stupidity, my foolishness on another person. Man, this is ignorant of the highest order. Mo ṣe ni mo wá advice yín ni àmọ́ ọ̀tọ̀ man koro. If anybody tell you say kíni kan ló dá yín dúró, then why not move forward? Why not move forward? As you claim pé ó disappoint in 2022, then if you are capable, when I was in Nigeria, my name was ABC. Always be competent. In whatever you want to do, always be competent. Ẹ sọ fún mi. In the first place, kí ló mú test assignment yín? O ní driver tó ń wá ẹ. O gbọ́dọ̀ mọ̀ bó ṣe máa ń wa mọ́tò. Torí ìjọ́ tí driver ò bá wá, kò lè driver rẹ̀. Torí tó bá driver wí, tó bá park ẹ sórí Third Mainland Bridge, wàá lè gbé mọ́tò ẹ̀ délé fúnra rẹ̀. Yet you don't know how to do all this. We have blueprint. Sunday Igbohooo ló disappoint wa. We have yellow print. Why not move forward? Wẹ́ pé lóòótọ́ ni. Irú ilẹ̀ máa ń pa pé mo dẹ̀ pass o. Teacher ló ṣòjóró o. Ẹni tó bá mọ̀wé tó bá fail ní subject kan. A máa wo subject pé A plus B tó yẹ kí n get now. Then teacher tó dẹ̀ wrong get fún. A lọ bá teacher yẹn pé teacher mo gba kíní yìí now. Then teacher will tell him pé gbà o bí tó ti wrong lélẹ̀. Ó kó lọ bá àwọn classmates ẹ̀ tàbí àwọn tí wọ́n bá mọ iṣẹ́ yẹn jù lọ pé kíní mo get B. Teacher sọ pé mo wrong kí ló dé? Ó kó jókòó fúnra rẹ̀ kó tún ṣe. Ṣe yan kan be lẹ́yìn kejì láàárọ̀ kẹ́mi pè bẹnu. Mo bá ti sọ̀rọ̀ báyìí bàbá Akintoye congratulate Tinubu. Ẹ wá sọ yẹn di ẹ wá ń gba ìbẹ́ ní gbàgbọ́ tí ẹ wá ń ṣe bí wèrè. Àtàgbàlagbà nu yàtọ̀ mekere kò ṣe bí olórí burúkú ẹ ń ṣe bí òpònú afọ́fun gbé mo lo ṣàtúnṣì má mọ̀. Ẹ kàn gbé èpè fún àwọn èèyàn èpè. Ṣé bàbá Akintoye tó máa congratulate Tinubu? Ǹjẹ́ yẹn kí Tinubu kó má gbé fún? Is a planned work. They've finished the assignment. They purposely put your ear to distract your Yoruba nation, to scatter your Yoruba nation. The Hausas and the Fulanis have finished the assignment with Tinubu. Ẹnu sọ ẹ kí n be kíní kan lọ́wọ́ yín. Ẹ wọ ẹ láti 2023 láti wọ January. Kí ni topic the man sọ? Is there any way forward? Ó yá sọ Yoruba nation di fraka. Ẹ lọ ń gbé family yẹn ẹ kíní kan níyàwó kíní kan lọ́kọ kíní kan. Ṣé Yoruba nation ti di fraka ni? Ẹ sọ yẹn di fracas, ẹ ṣe pálapàla. Is that the next thing to do? Okay, any blueprint lọ́wọ́, ẹ move forward. If you can, without Sunday Igbohooo. If you can, without Baba Akintoye, because you have already turned Sunday Igbohooo to your God. You turn Baba Akintoye to your God. But tí wàá sọ coming to disappoint me. Tí wàá sọ coming to disappoint. Definitely, you cannot do anything without him. This shows you guys are incapable of what you are doing. You are just lying for each other. Hello school. Báyé kàwé tó lè ní o. Teacher yẹn kíní o ní ọ̀rẹ́ tó pé jọ lọ sí school. Exam òde ó ní tó bá ti mọ number 1 kọ́ mi o máa pé number 2. Ẹ dé exam all.
ọ̀rẹ́ ó gbájúmọ̀ ìwé ẹ̀ ó disappoint ẹ ó ń kàwé ó ń ṣe exam tiẹ̀ lọ ó sọ pé disappoint ẹ kò disappoint ẹ wọ́n ló disappoint ara ẹ ìgbà tí teacher ń kọ́ yín ibo ló fetí sí tó bá tiẹ̀ mọ̀ gbogbo ẹ̀tàn àti sọ yẹ kó lè mọ̀ 50-60-70% tó lè gbé ẹ pass if you are capable kó tó di pé wá ṣe exam hall ìwọ kàwé rárá ni okay ó happen bẹ́ẹ̀ yẹn tó bá padà bí ọ̀rẹ́ yẹn pé kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ yẹn fún ẹ nǹkan méjì náà ni inú kó yẹ pé kò fẹ́ kó fi tẹ distract òun ẹlẹ́ẹ̀kejì ni kó pé olórí burúkú leléyìí o ó máa kó bá mi wọ́n jẹ́ kí vigilator gbé mi kò dẹ̀ fẹ́ kí vigilator gbé òun kò mọ̀ bí àwọn set wọ fún ara ẹ̀ wá ni now ó wá ń dá ṣiṣẹ́ tiẹ̀ ó wá ló disappoint ẹ̀ tó bá disappoint ẹ̀ fún number 1 tó lò máa kó ẹ̀ ṣe number 1 to 10 number 2 to 10 tó kù ṣe yẹn ṣe yí tó kù tó mọ̀. If you know you can move people forward, move them forward. Ẹni Sunday Igbohooo ní jẹ́ kí ọ̀rá káwọn èèyàn jáde o, àwọn boys fẹ́ jáde o, Sunday Igbohooo ní jẹ́ kó jáde. Azumi pa àwọn tí wọ́n kó wá tán lọ ṣe wà gan-an àti Paf Nation. Ní Lagos State, ní Ibadan State àti gbogbo state. Tension, occupation, reclamation, segregation, bangladation, interimation. Àwọn ọ̀dẹ̀, interim tẹ́ bá wọlé wà láì òyìnbó lè máa fi irun tàwọn èèyàn mọ́gi saglamation interim ló tún kù interim là ń gbọ́ àwọn ilé èbó fò ìjàbẹ́ fi èbó bá tèèyàn jẹ́ èwo ni interim jàre interim government Ìbàdàn interim government Lagos interim government Ogun State interim government. Then why do you need people tí wọ́n ní agbára láti wá tẹ̀lé àwọn interim yín up and then ẹ fẹ́ declare interim up to date ẹ ṣì ń dúró de àwọn alágbára kan tẹ́lẹ̀ ẹ káwọn alágbára forúkọ kalẹ̀ káwọn alágbára what definitely there's no primary assignment fún yín ẹ ṣì ṣe assignment ẹ tí ṣe homework yín o now you want àwọn kan water kan náà fẹ́ support àwọn interim. Okay, let's go this way. Sunday Igbohooo ní káwọn èèyàn máa jáde. Ló jẹ́ káwọn èèyàn jáde. You think pé Gbádébọ̀ ló ń di Sanwó-Olú mú Lagos State. Gbádébọ̀ kọ́kọ́ ló ń di Sanwó-Olú mú. Ó mú ọ̀kí Sanwó-Olú ò ṣe for the past 4 years. Ló ń di lẹ́sẹ̀ mú. Now they are putting the blame on Gbádébọ̀. Ọlọ́gbọ́n ọmọ Igbo wá. Olóṣèlú nìyí. Olóṣèlú will always put their blames on other people. Okay, for example, ìjọba ní kò ní gáàsì wọn o àwọn èèyàn rí gáàsì lò gáàsì tí wọ́n òkú ebi mélòó lẹ rí ní títì tó wá ní kí ló pa Ọlọ́run ní gàrí ńlé òun ní rẹsì ńlé àmọ́ wọn ò ra gáàsì no kò sókú ebi ní títì láyé ìgbà tí kerosene wọn láyé Abacha àwọn èèyàn ṣe kolupọ́ọ̀tù stove Abacha tí wọ́n fi sọ́ńdọ̀ sí dáná ẹ̀ nígbà tí gáàsì wọn láyé Buhari nísìn àwọn èèyàn ṣe kolupọ́ọ̀tù wọ́n lo ṣàkó wọ́n ṣe pọ́ọ̀tù tí wọ́n fi ń dáná kódà àwọn èèyàn ṣe títí àwọn èèyàn ṣe ògùnṣọ̀ pọ́ọ̀tù àwọn tí wọ́n lè ṣe ògùnṣọ̀ pọ́ọ̀tù wọ́n padà sí bá ṣe ń ṣe láyé àtijọ́ wọ́n ń lo igi oníkálukú ń dáná wọ́n ń jẹun wáyé táwọn èèyàn sọ pé gbà tí gáàsì tí wọ́n o à ní jẹun mọ́ amala rẹ̀ sì ní tútù o àwọn achọ́ rẹ̀ sì ní tútù ṣe ti rẹ̀ tó rà rẹ̀ tó ń jẹ ní tútù ìjẹ́ ìrìn títí ẹ̀rí ẹ̀ tó rà àgbàdo tó wá ń sọ ń jẹ ní tútù wọ́n ní kí ló dé ó nítorí pé gáàsì wọn ó lọ sọ́jà ó rẹ̀ ẹran ó rẹ̀ èlùbọ́ ó wá délé ó wá èlùbọ́ sómi ó mú ó ń jẹun ní tútù ǹjẹ́ ti gbọ́ rí àwọn tí wọ́n pè pé wọ́n mọ tí wọ́n ń ṣe nìyẹn there must be alternative in whatever you are doing if you are moving with somebody téèyàn bá ń ṣe èèyàn máa ń fi àyè ìjà sílẹ̀ ni wọ́n advice ẹ̀yin gọ̀ǹgọ̀ṣú that you always think are you not sure wípé gbólóhùn ẹ̀yọ̀ kan yẹn ẹ̀dẹ̀ ń ṣe bí adití ọ̀rọ̀ kan ládití máa ń rán mẹ́nu Sunday Igbohooo ti ṣe betrayer bàbá Akíntayé ló disappoint wa àwọn ọ̀dàlẹ̀ dẹ́yìn yẹn èpè rántí pé ogun ló máa ń ṣi nímú èpè ò kí ń ṣìyàn jà most of your kilo coincidence bá ti send it àwọn kí fẹ́ gbọ́mọ́ because you are full of èpè day èpè nation ogun ló máa ń ṣìyàn mú èpè ò kí ń ṣìyàn jà ní ẹ má ṣépè
ẹni tí ò jẹ gbì kò ní kú gbì alẹ ti rí o àwọn voice message yẹn wà lọ́wọ́ wa o gbogbo bí tẹ́tí lulẹ̀ bí tẹ́tí lulẹ̀ ní sọ bíbí bí tẹ́tí sọ wàhálà òtútù lọ́dọ̀ wa ẹ mú Yorùbá nation sọ di fracas ọ̀rọ̀ family lẹ̀ ń wá kí ló ṣe family ẹ̀ ta ló kọ́kọ́ fẹ́ ta ló kọ́kọ́ bá sùn kí ni ṣé Yorùbá nation ti di fracas ni is that what we were agitating for kó tó di pẹ́ dé àwọn olùlẹ̀ kí lè má aláẹ̀gbádùn Ọlọ́run ọba ẹ̀ẹ́dẹ̀ gbádùn ẹ̀mọ̀ kan tẹ̀ ń ṣe but ẹ̀ ń scam àwọn èèyàn ni ẹ̀ tó lọ fowó kọ́ hòtẹ́ẹ̀lì mo máa ṣe research mi kémi tó bọ́ta lórí ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ eléré ajágbá mú nǹkan lẹ̀ á sọ̀rọ̀ èyí tẹ́ wà nínú interim ẹ̀yin náà lè sọ pé wàhálà ẹ̀yin pípù yẹ ẹ̀ gbádùn o nínú platform yín ni ìyá kan sọ pé Gbádébọ̀ bàtó lọ síbi tí ilé ti jó Gbádébọ̀ ó wá wọṣọ white ó fi lẹ̀kẹ̀ sọ́wọ́ bẹ́ẹ̀ tó fi lẹ̀kẹ̀ sọ́rùn gbogbo tó wọ̀ báyìí white ni òun mọ̀ pẹ̀lú ẹ̀mí òkùnkùn mi ló tún dé yìí o tó má tún gbélé wọlé ẹ̀mí òkùnkùn are you kidding me so tó wọ́n ti fi lẹ̀kẹ̀ sọ́wọ́ ń sìn àṣà àti ṣe tiwa ká parẹ́ stop deceiving people with Ọlọ́run sọ pé wọ́n tí wọ́n fi dè yín mọ́lẹ̀ náà nìyẹn o ẹ̀sọ́ ṣe kíní kan ẹlẹ́mìí òkùnkùn ni wọ́n ń gbẹ́bọ wọ́n ń ṣètùtù ẹlẹ́mìí òkùnkùn ni wọ́n irọ́ burúkú tẹ̀ fi ń dèrà yín mọ́ bondage burúkú tẹ̀ ń fira yín sí lélẹ̀ Gbádébọ̀ fi lẹ̀kẹ̀ sọ́wọ́ tó fẹ́ di governor of Lagos State tó pẹ̀fẹ́ interim governors àwọn interim governors tí ra ìjà láti jọ wò ilẹ̀kẹ̀ àwọn Gbádébọ̀ ń sìn ló sọ di ẹlẹ́bọ àmọ́ ẹ má gbàgbé o wípé nínú the same platform làwọn olórí sọ pé ká gbé ẹ̀sìn English Christian àti Muslim ẹgbẹ́ kan ìyá wa ti sọ pé kẹlẹ́ lo sáyẹ́ǹsì Yorùbá alábòsí ní ẹ̀ lè kú re ẹ̀ lè kú pé àbòsí bá ti ń jẹ́ ìyá wa ní kẹlẹ́ lo sáyẹ́ǹsì Yorùbá wọ́n ní agbé ti ká gbé tàwọn Muslim ẹgbẹ́ kan sìn ká gbé Christian ẹgbẹ́ kan àwọn bàbá tó wà lé yẹn ẹ̀yin tẹ́ wà ń lé ẹ̀sùn mọ́ wọn kí ni sáyẹ́ǹsì Yorùbá àwọn science students àwọn science students kí ni sáyẹ́ǹsì Yorùbá tẹ́yà yín ní kẹ́ lọ lò àwọn bàbá àwọn ní kẹ́ lọ bá fún sáyẹ́ǹsì Yorùbá why are you deceiving people tẹ́ máa jọ́ ṣàká ẹjọ́ ṣàká tẹ́ máa jẹ́ òṣoko ẹjẹ́ òṣoko ewu lọ ṣàká ṣoko if you guys are for ẹ fẹ́ ṣe ẹ̀sìn bílẹ̀ fine you are fine and good irọ́ burúkú yìí ni àgbákòrò ẹ fẹ́ ṣe ẹ̀sìn bílẹ̀ àmọ́ ẹ fẹ́ ṣe science student ní Yorùbá science wo Ọlọ́run jẹ́ kẹ́ni tó gọ̀ kó gbọ́n kẹ́lẹ̀ bá máa rí ẹni parọ́ fún àwọn tó wà ń lo òyìnbó nú yín kẹ́lẹ̀ mọ̀ pé mo ní everything about you lọ́wọ́ èmi ò kàn bẹ́ẹ̀ ni àwọn tó wà nílùú òyìnbó nú iṣẹ́ rántí pé ẹni káwọn tó wà Nàìjíríà kó má gbọ́kànlé yín mọ́ ẹlẹ́wọ̀n tó wà Nàìjíríà kó má gbọ́kànlé yín kó dá ṣiṣẹ́ yẹn ṣe lọ́wọ́ ara wọn ni wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ yẹn lọ́wọ́ ara wọn tó bá ṣiṣẹ́ yẹn tán then kó wá pè yín now àwọn tó wà Nàìjíríà kó má gbọ́kànlé yín kó bọ́ta then why are you gbọ́kànlé Sunday Igboho why are you gbọ́kànlé Baba Akintoye why do you depend on them must you depend on them why will you believe pé without them you cannot do anything. Man, if you have the blueprint, yellow print, pepper red print, to gbogbo color le ni lọ́wọ́. Ya wá ní document lọ́wọ́, wọ́n dẹ̀ ká ọmọ yín, àwọn ìwà organization. Wọ́n dà wọ́n sínú cell ẹ tún gba lawyer lórí ilẹ̀ yín. Lórí ẹ lè pa mí lórí ilẹ̀ yín ẹ tún gba lawyer. Ṣé táyé yín dé dúró báyìí sìn. Ṣé tọ́rọ̀ yín lọ. Ẹ jára yín. Like I said, ẹ jára yín. Ẹ lajú, ẹ jí lójú oorun. Ẹ jí. Wọ́n ti wá gbọ́ pé media yìí ti fowó yín kọ́ hòtẹ́ẹ̀lì. Mo jí ń bọ̀ lórí yẹn mi tí ì dé. Ẹ jí. Gbogbo ẹ̀yin ń jà sówó gbogbo ló wà lọ́wọ́ wa. Ẹ jí ẹ la jára yín lójú, ẹ jí lójú oorun. Ẹ yé ṣe rádaràda. Wọ́n ti dìbò. Bá Akintoye Tinubu wọlé
Baba Akintoye kí congratulations ẹ sọ yẹn di wàhálà mọ́ra yín lọ́wọ́. Baba Akintoye máa kí congratulations kí ló tán kí congratulations ṣé Baba Akintoye àìkí Tinubu congratulations ṣó ní kí Tinubu má dé bẹ́ẹ̀ ni. Baba Akintoye hùwà ọmọ kọlẹ̀ Yorùbá ni wọ́n hùwà àgbàlagbà gidi ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá gidi wọn kì í ja àjà díjú ọmọ Yorùbá original kò ní ìjà pé tẹ́ni bá lè kú kó kú ẹ̀yin tẹ́ ẹ sọ pé Jésù ti gíní kan níta gbangba màmá yín sọ pé kẹlẹ́ ṣe Yorùbá science kẹ àwọn bàbá yẹn tẹ súnmọ́ lé ẹ lọ kẹnu sí wọn. Why did you want them yet you are still condemn Gbadebo wípé fi lẹ̀kẹ̀ sọ́wọ́ ẹ pẹ́ ìgbádùn. Baba Akintoye at 88 he has tried ẹ kàn fi ẹ̀sìn tọ̀yàn ní he has tried 88 ẹ gbàdúrà kẹtọ ọjọ́ orí yẹn ẹ gbàdúrà kẹ wà láyé dìgbà yẹn káyé sì tún máa wá gbọ́ orúkọ yín. Bàbá Wọlé Ṣóyínká wọ́n lọ kí Sunday Igboho ní Benin Republic àwọn tó gbé síta nìyẹn o àìmọye professors tí wọ́n lọ kí Sunday Igboho àìmọye àwọn ọba ní Benin Republic tó jọba Yorùbá tí wọ́n dúró Sunday Igboho why tí wọ́n dúró tẹ̀yìn show them your blueprint. Ilẹ̀ Yorùbá pọ̀ Yorùbá wà ní Brazil Yorùbá wà nígbà Yorùbá ẹ show wọn ní blueprint yín àti yellow print àti pepper rẹ̀ dín ẹ show ẹ̀ fún tá a ní lọ́wọ́ ni wọ́n máa congratulate wa àti congratulate wa àti declare ṣé we will living in the spirit realm. It's not acceptable. Sunday Igboho ní orí olójú yín Sunday Igboho ní ẹsẹ̀ yín Sunday Igboho ní Ọlọ́run yín. Why will you so daft and depend on one person? Definitely ẹ lè ṣe ọkàn ni o blueprint yín ò ṣiṣẹ́ ni o tó bá ṣiṣẹ́ ni wọn ò ní dìbò fún Tinubu tí yellow print yín bá ṣiṣẹ́ ni wọn ò ní máa dìbò Sanwó-Olú lọ́wọ́lọ́wọ́. Baba Akintoye bàbá yìí ẹ tún wá ní emotional blackmailer ló pọ̀ nínú gbogbo yín you will be ẹ máa wà emotional torí Ọlọ́run bàbá yìí Sunday Igboho yìí ó jẹ́ kí ní kan yìí kí ló ń ṣe yín ṣe ń yọ gbóhùn àbẹ́ mi gògóró ó lè dà Baba Akintoye ní èdè ẹ̀ ó lọ congratulate Tinubu wọ́n jẹ́ kí ní kan kí ni. Sunday Igboho has never appointed you. Why are you saying Sunday Igboho disappointed you? Ẹ claim pé ọ̀dàlẹ̀ ni ọ̀dàlẹ̀. Okay, ẹ ṣe ọ̀dàlẹ̀. Ẹ dá okay. Move forward, move front. Ẹ dìde lórí ìjókòó yín, ẹ move sókè. Sunday Igboho ọ̀dàlẹ̀. Ẹ̀yin ẹ dá okay. Àti ní nǹkan kan tẹ́ ṣe. Ẹ lè máa occupy ọ́fíìsì. Àwọn governors máa kó lọ ọ́fíìsì. Rí kí governor kó lọ ọ́fíìsì. Occupation lọ. Reclamation, declaration. Tí wọ́n bá declare nation. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n fi nǹkan bá yín sọ̀rọ̀ ni. Àmúsọ̀fin òyìnbó àgbákò lẹ máa sọ nínú platform. Tí wọ́n bá declare nation. Ẹ declare nation sí for the past 3-4 months now. Àti rí country kan. Even China. Mi mọ̀ country wo ló súnmọ́ Nigeria náà. Benin Republic. Even Benin Republic wọ́n congratulate yín. Àwọn China tó pọ̀ máa ń ṣe nǹkan wọ́n máa ń ṣe nǹkan fake. Tó kò sí nǹkan tẹ́ ṣe láyé. China will do the replica. China can do replica of anything. They can do fake of anything. They refuse to do fake or kódà yẹ kí China ṣe fake congratulation wọ́n tiẹ̀ wá pack a fake congratulation kó wá fún yín pé a fake congratulation ni o ẹ gbà o. China refuse to give you fake congratulations. America wọ́n refuse láti give fún yín ní original congratulations. Then and you still want us to go with you. I don't understand. I don't get it. Ṣé bẹ́ẹ̀ náà lè ya gbọ̀ngàn ṣú tó ni.
Okay. Sunday Igboho ti disappoint wa nìyẹn. Ẹ jẹ́ move forward. Forward wo lẹ move sí. Instead yẹn ń jà sówó ni. Gbogbo bí ti lọ Lule. Àwọn wọ́n ti gbá wọn o, wọ́n ti gbá wọn o, wọ́n ti gbá wọn, wọ́n ti gbá wọn, wọ́n ti àwọn Lagos State commanders tán gbá yín àti gbọ́n pa ẹ̀ o. Àwọn Lagos State commanders tí wọ́n gbá yín àti gbọ́n pa ẹ̀. Ìgbà lẹ máa gbó ọwọ́ wọn. Ẹ wò ẹ má tàn ra yín. Ẹ bá fi wọ́n sẹ́mi ní àkáǹtì àwọn kan ń jókòó tẹ̀ ni. Àtijọ́ yẹn sin ẹni Interim fẹ́ jáde. Interim fẹ́ jáde tí wọ́n wá àwọn alágbára. Tí wọ́n bá yín jókòó ti Interim. Tí wọ́n bá yín dúró tí wọ́n máa guide wọn jáde. So you are failures, bunch of failures. Ẹ ti announce Interim bẹ́ẹ̀ ṣe pé o Interim. Ìmọ̀ tún gbélé rí o Interim. I fẹ́ trim aṣọ. Ẹ ti announce Interim. But ti ní soldiers fún Interim. Are you kidding me? Kí ló ń ṣe yín? Ṣọ́rọ̀ yóò ti ní nǹkan mí nínú báyìí. Ṣé ejò yóò ti lọ́wọ́ nínú báyìí? You want Interim. And you never I don't get it. Yes. Ọmọ tó lọ sí school. Wọ́n ní subject you fail ẹ̀. Ó easy fún. Subject mo fail ẹ̀. Kí ló tí mo fi fail ẹ̀? Á yẹ kí n get ẹ̀. Á pe àwọn tó mọ̀ jùlọ. To confirm bóyá òun ló ṣe mistake. Wọ́n fún yín níṣẹ́ number 1 to 50 nínú exam hall. Ẹ wá débẹ̀ number 1 yìí. Mo dẹ̀ ká o. Mo ká subject yẹn. How to make interim government. How to make interim government. Ogun State government. Lagos State governor. Ajadu kini kan dudu governor. Mo dẹ̀ ká. Kini disappoint me. And does that mean pé ní number 1, number 2 to 49 tó kù. You will sit on number 1, mo dẹ̀ ká o. 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 Ó dẹ̀ disappoint me o. Number 1 he betray me o. Mo ká o, mo gbàgbé ni o. Will you continue on mo ká mo gbàgbé ni? Want to move forward? 1 to 50 assignment on fún yín. Want to do the number 2 to 49 to 50? You will sit on number 1. You keep on saying mo dẹ̀ ká o, mo dẹ̀ ká o, mo dẹ̀ ká o. Nǹkan ṣe yín o. Nǹkan ṣe yín. Ọlọ́run bá mọ̀ ní nǹkan gidi. Sam nǹkan ṣe yín. For you to sit lójú kan bí omi adágún nǹkan ṣe yín. Èpèdè lẹ fẹ́ ṣe o. You believe when you doing èpèdè àwọn máa wá tẹ̀lé yín. Èyí tẹ́ ń ṣe èpèdè. Ìbádẹ́ wo sùn. Màá lé lépèdè ni mo fẹ́ tẹ̀lé. On your platform, please wise up. Ẹ ṣe bí adití, ọ̀rọ̀ kan adití máa ń sọ, máa ń rán mẹ́nu. Wọ́n ní èlò nkoko, ó ní ṣàrọ̀ mọ́lẹ̀. You keep on saying one thing. Ṣé ẹ̀wà ẹ ká jọ sọ̀rọ̀ bí ọmọ Yorùbá síra wọn. Ẹ̀gbọ́n àtàbúrò ká jọ sọ̀rọ̀ bí Yorùbá because mi lè pè ní ìyá àtọmọ. Tó máa tàwọn tó jẹ́ ìyá nínú yín, mi ṣọ̀pọ̀ lè bí mi. Wálé tó lè bí mi nínú yín, ẹni tó dàgbà. Ẹ ká jọ wò. Before the coming of Interim, before the coming of Òmìnira 2022, tá bá ń ṣe show oríṣiríṣi Yorùbá way forward. Sunday Igboho in Kútọ́nù, Sunday Igboho kò sí Kútọ́nù gbà yẹn. Sunday Igboho in kí ló wíkọ ẹ̀. Sunday Igboho rally, mega rally, Logun State, Lẹ́kìtì, lọ́yọ̀ kíní kan ìyẹn là ń ṣe. Wá rí pé wà tí Òmìnira 2022 tẹ́ ti gbé wọlé ọ̀rẹ́ ọ̀kan lẹ́ ń sọ bí adití. Sunday Igboho disappoint wa. Sunday Igboho ọ̀dàlẹ̀. Bàbá kí tó yọ ọ̀dàlẹ̀. Kíní kan ọ̀dàlẹ̀. That is the only thing you have been saying now. Ní ìkọ̀mítẹ̀ ń sọ. Ṣé ìpè ti wà nínú bondage? You have been bound. On bound yín papọ̀ báyẹn ti wà nínú bondage of saying one thing. And if you continue saying one thing, bí aláàrẹ̀ làdúrà ẹ̀ máa ń jẹ́ ọ̀kan Ọlọ́run ṣáà fún un lálàáfíà. If you continue
saying one thing. Sunday Igbohooo kinikan, Akintoye kinikan, you cannot move front. You are a failure. You cannot make it. Yes. 70-year-old woman. You are a failure. You cannot make it. Why will you insist? You stay on a corner do by. Kini kan e kan le láyé yìí o, e kan le láyé yìí o. Sunday Igbohooo dale, Akintoye dale. E ma pe emotion wo. Sunday Igbohooo, dada Kútọ̀nù. Ó ti lè ṣe báyìí. Tó yọ pon ko wá lọ sí kini. Okay. If Sunday Igbohooo is your driver to go in lo civic and Sunday Igbohooo said he is not going with you again, why not get another driver? Share the driver mi na bi. Aboko àwọn ilé fẹ́ wọ̀ ni. Soko àwọn ilé fẹ́ wọ̀. Why don't you go for another driver? Okay, you said mama wa original ló gbé wá. Lọ́dọ̀ ló gbé wá. Kíni kan, ìyá tó là wá lójú. Okay, let her drive you. Ẹ má distract mama yín mo wa, ẹ má distract ẹ. Let her drive you to your destination. Ẹni ó gbé lọ sílẹ̀ Yorùbá. Okay, fine, good. Let her drive you to your destination. Stop wasting your time, your precious time on platform. You sit on Facebook or YouTube. You may alone where you want to see. Some of you will be picture gbadun sha. Ṣé ìṣe pé wà nínú òde. Akintoye, ó pa ẹran dúdú, ó lọ pò gúnfẹ̀ dúdú, ó pa kíní kan dúdú, kò bá pa funfun. And how does concern you? How should that be your concern? Tó bá wùyàn kíyàn pa. Àbí wọ́n ti ṣe òfin pé kán má pa ẹran kan ni. Ẹ̀yin lẹ ń sọ pé Gbádébọ̀ wọṣọ white aláwo ni. Tí Gbádébọ̀ yẹn bá wọ bẹ̀ nísìnyí, ìyẹn náà ẹgbẹ́ òkùnkùn, àwọn ẹgbẹ́ òkùnkùn. Okay. Ẹ̀yin lẹ àwọn wèrè. Ẹ lọ ní kẹ́ lọ ṣe science, Yorùbá science. Wèrè ni orúkọ yín. Wèrè ló ìṣúná yín. Yorùbá science wo lẹ fẹ́ ṣe? Ẹ̀dẹ̀ jí lójú oorun. Mo ń bẹ̀ wò. Mo á kólẹ̀ mo á bẹ̀ yín. Mo ń bẹ̀ yín. Ẹ jí lójú oorun. Mi ò ní ẹ fi Sunday Igbohooo kalẹ̀ o. Mi ò ní fẹ́ bá Akintoye kalẹ̀ o. Mi ní má pè wọ́n lọ́dà alẹ́ o. Mi ní má ṣépè fún wọn o. Ogun ló máa ń ṣìyàn mú o. Èpè ò kí ń ṣìyàn já o. Ẹ continue láti máa ṣépè. Ẹ continue láti máa pè wọ́n lọ́dà alẹ́. Ẹ ronú ara yín. Ẹ jókòó ẹ sit ara yín down. Ibo tẹ́ bá ń travel lọ síbì kan. Tí mọ́tò bá bàjẹ́ lójú ọ̀nà. Ṣé ẹ ní wọ mọ́tò mi kẹfì move forward àbí máa sùn síbẹ̀ ni? No, just reason. Ẹ jókòó kẹ́ reason fún ara yín. Àwọn ará diaspora nínú yín, wọ́n ní káwọn náà tó wà Nàìjíríà, kọ́n lọ ṣiṣẹ́ fún ara wọn ni, kọ́n yé pa wọn, kọ́n yé rely lá wọn, kọ́n yé depend lá. Àbí kí la fẹ́ ṣe sọ̀rọ̀ yín báyìí? Ọ̀rọ̀ yín fàdúrà o. Wàláì. Kan mọ́ ní o, ọ̀rọ̀ yín fẹ́ ya ńlá ya burúkú àdúrà. Interim kò wálé o. Ẹ wá gbọ́kànlé Sunday Igbohooo pátápátá. This is an evidence for you o. Ẹ tẹ́ ń tẹ̀lé wọn. Wípé these people cannot do anything without Sunday Igbohooo. Sunday Igbohooo ni Ọlọ́run wọn. They can't even make show without mentioning his name. Wọn ò lè ṣe any damn thing. Platform yìí gan ẹ lè ṣe láì dá Sunday Igbohooo, Baba Akintoye, Sunday Igbohooo, Baba Akintoye. Ṣé nǹkan ṣe yín? Ẹ jókòó kẹ́ ẹ ro dáadáa. Ilé tẹ́ ń gbé ń sìn. Lánàá ọdún wádé ó sọ pé òun fẹ́ lólé. Ṣé ẹni kó jáde ni? Even ilé tẹ́ ẹ rà fún ara yín. Tẹ́ ń gbénú ẹ̀. Okay, ilé yẹn ó ti wá ń yẹ̀, ó ti ń dẹ̀gbẹ́. Ilé yẹn ti dẹ̀gbẹ́. Tẹ́ bá pé lóòótọ́ lẹ lówó lọ́wọ́. Ẹ lè ra ilé mi. Lọ́kọ́ ni kẹ́ kú sínú ilé yẹn. Lọ́kọ́ ni kẹ́ kú Sunday Igbohooo lọ́rùn. Lọ́kọ́ ni kẹ́ kú sí lọ́rùn pé Sunday Igbohooo a gbọ́dọ̀ kú sí ẹ lọ́rùn ni. Baba Akintoye, why? Truly, tí blueprint yín bá ń ṣiṣẹ́. Níjọ́ tí wọ́n sọ pé ó yá o, ẹ jáde o, táwọn èèyàn lọ ṣe Pafun Nation. Tọ́lọ́pàá dé tọ́ntẹ́ àmọ́ mọ́ àti fún wa ní kinní o. Tọ́ntẹ́ dà. Ọ̀rọ̀ yín sú mi. Ẹ ń gba lọ́yà nínú country tí yín. Spiritual realm country.
ẹ ń gba lọ́yà ń bẹ nǹkan ṣe yín o aláìtàláì nínú country tí lẹ ti ń gba lọ́yà nínú country yìí náà ti ṣe governorship election àbákító ìbọ̀dọ̀ congratulate Tinubu torí kí ni wọ́n máa yọ olórí burúkú ni olórí burúkú èèyàn ló máa pé èèyàn ń ṣe nǹkan tó dáa tí ò ní congratulate ẹ̀ afẹ́ Yorùbá nation fine we want Yorùbá nation ò tí ì dé wọ́n disappoint yín wọ́n fà yín lẹ́sẹ̀ sẹ́yìn wọ́n fà yín lápá sẹ́yìn okay since don't fà yín lẹ́sẹ̀ sẹ́yìn sí March la wà 2023 láti 2022 sí tí ríbi kankan lọ congratulating Tinubu and how does that affect you guys if you don't know Tinubu àtàwọn Fúlàní àtàwọn Haúsá wọ́n ti pa wọ́n ti kún bàbá Akíntóyè nìyẹn ní Kútọ̀nù Sunday Igboho nìyẹn ní Kútọ̀nù. You think as you are working freely ní comfort zone tí tèmi náà ṣe yan fanda ní comfort zone mi you think they can work free pẹ̀lú àwọn gọ́ọ̀mẹ̀ntì mùjẹ̀mùjẹ̀ yìí no just tell me pẹ̀lú àwọn gọ́ọ̀mẹ̀ntì if tó máa release wọn tó padà sí Nàìjíríà Yorùbá nation is ordained a máa gba Yorùbá nation because àwọn olóṣèlú gan àwọn gan gẹ̀ẹ́tì ara wọn ibi tí Nàìjíríà lọ sí ẹnìkan ò mọ̀ revolution on the way àtijọ́ ìsìn Sunday Igboho ti sọ̀rọ̀ Ọba Akíntóyè ti sọ̀rọ̀ ǹjẹ́ move forward move forward yẹn ló yẹ kẹ́ ẹ wò pé àwọn interim Lagos state governor òpònú ló yẹ kẹ́ ẹ wò pé àwọn Lagos state àwọn gọ́ọ̀mẹ̀ fi ṣe governor tó mẹ́ fi ṣe wúwẹ̀ bàtọ́ tó mẹ́ fi wọ́n ṣe yẹn ló yẹ kẹ́ ẹ fi mọ̀ wípé bèbí ti ṣẹ́jú àṣeyín kan sanwó ni tó yẹ kẹ́ ẹ ti mọ̀ nìyẹn lórí ilẹ̀ yín wọ́n ń dìbò àwọn olóṣèlú gan àwọn gan ti ní problem wàhálà ti wà pressure ti wà okay let's go this way let gba nation yín Buhari bí àtòrí tí ó lọ wọn bá irú àwọn ẹ̀dá wò lélẹ̀ okay let gba nation yín mo accept mo fara mọ́ wàhálà mo gbà bẹ́ẹ̀ fún yín torí tí ní Buhari ṣe kówó kúrò lẹ̀ ó ní kẹlẹ̀ bá kówó tẹ́ ọmọ aná wá ẹ ti gba nation yín Buhari kówó Nàìjíríà kúrò lẹ̀ kí ló tẹ́ kówó nation yín síta ẹ lẹ́ ti gba nation yín lẹ sọ fún wa o ṣe gba nation ẹ lówó ni ẹ lówó tẹ́ ọmọ aná ẹ kówó jáde ẹ lẹ́ ti print passport àti passport if you travel mi fẹ́ travel lọ sí London mo rí ti gba passport yìí kí fi travel because Nigerian passport kò jọjú Nàìjíríà ló ń jẹ gbèsè káàkiri yẹn wọ́n jẹ owó ná South Africa gé náà wọn okay a lè ṣe yẹn ká lè lo passport tí a rí passport tí Buhari kówó ńlẹ̀ àwọn èèyàn dé báńkì wọn rówó gbà ẹ dẹ flow ẹ kówó tí yín síta ẹ dá owó tí yín síta káwọn èèyàn máa náwó tí yín lọ ó yẹ má bínú ẹjọ́ interim ẹ bá wa dá owó tí yín síta káwọn èèyàn máa náwó tí yín lọ káwọn pa ti move kó country Nàìjíríà àti move sí interim country ẹ wá gan country káwọn pa ti move sí ẹ wá gan country why are you like this ó yẹ ẹjọ́ pẹ̀lẹ́ má bínú ẹ fún wa ní owó yín tẹ́tí ṣe Buhari képo pamọ́ ó yẹ képo tí yín jáde ká máa lo epo yín epo pupa ká máa de pupa sínú mọ́tò ká máa fi wa mọ́tò kó dá o ẹ bẹ̀rù Ọlọ́run o bẹ́ẹ̀ ń tàwọn èèyàn yẹ ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ ń tàwọn èèyàn yìí o Ọlọ́run jẹ́ kẹ́ni tó gọ̀gbọ́n kẹ́ni tó gbọ́n kó lè máa rí ẹni tú jẹ bí iṣu wọ́n ṣà ń rún yín lọ ni wọ́n ṣà ń tú yín jẹ bí iṣu ni wọ́n ṣà fi yín pa ṣáyó ni ẹ wá jókòó 24 hours ẹ máa wá sọ pálá rádá jákò Bàbá Akíntóyè ìyàwó ẹ̀ ilé ṣé fracas ní Yorùbá nation ni to me I don't care who take us to Yorùbá nation land I never care kọ́mọ tán bílẹ̀ ní sọ pé yá Yorùbá nation yá o tí mo dẹ̀ pé ó ti gbé wa báyìí ó ń wà lọ síbẹ̀ lórí tá à ní tẹ̀lé màmá wa mú wa wọ́n ní dọ́kúmẹ́ǹtì lọ́wọ́ màmá wa mú wa ó ti ní pẹ́ẹ́sì ní búlùpìrìntì lọ́wọ́ màmá wa ti ní kíní gbogbo tán ní lọ́wọ́ náà tí wọ́n ń kó yín lọ sínú wọ́n ń kó yín wọ́n lọ ń kó yín jẹ̀wà ni ẹ tún dáwó lọ́ọ̀yà ṣán lè mú ọmọ Buhari aláìtàláì
ọ̀rọ̀ yín wàláì ó yẹ ká declare 40 days fasting and prayer fún yín ọ̀rọ̀ yín fẹ́ àdúrà gidi. You lie bunch of liars bunch of pretenders. Ọlọ́run sọ pé Ọlọ́run wí pé Ọlọ́run ní pé ẹnìkan ló kíní kan Akíntóyè ń pa ògúnfe ó ń pa àgùntàn ó ń pa pẹ́pẹ́yẹ dúdú ó ń pa kíní kan funfun. Now ẹ bá mi pín fídíò yìí kó kan gbogbo wọn lára pátá gbogbo platform àwọn Moab platform kó ẹ bá mi pín fídíò kó kan gbogbo wọn lára. Ìtọ́jú náà máa wọn ní ká máa lọ sí Yorùbá science. Àwọn bàbá yẹn ẹ̀yin lẹ súnmọ́ wọn lóòótọ́ ẹ náà bàbá yẹn ṣiṣẹ́ fólóṣèlú ókè wọ́n ṣiṣẹ́ fólóṣèlú ẹ̀yin náà gbé súnmọ́ wọn kàn ṣiṣẹ́ fún wa ókè fún wa náà ní Akíntóyè ń pa kí náà pa náà ògúnfe dúdú ajá dúdú ẹran dúdú. Àwọn bàbá tó fẹ́ ṣe science àwọn ọmọ science student olóòtú làwọn pípò ìṣá ẹ̀yin ọmọ science student àwọn bàbá tó fẹ́ ṣe Yorùbá science fún yín àwọn bàbá yẹn wọ̀ nípa ògúnfe dúdú fún yín. Mọ́mí wa mọ́ wà wọ́n ní ká gbé Christianity sí gbẹ́gbẹ́ kan káyé tanra wa ká gbé mùsùlùmí sẹ́gbẹ́ kan káyé tanra wa àwọn bàbá yẹn ká súnmọ́ wọn wá dà pé wọ́n ní ká ṣe science Yorùbá science bóyá ẹ̀ mọ̀ pé Yorùbá science wọ́n á pa ògúnfe pọ́ọ̀pù wọ́n á pa màálù yẹ́lò wọ́n á pa àgùntàn kọ́lọ̀ wo ló sún wa green àbí grey wà láìtàláì ó dà wọ́n á pa èkúté tó máa jẹ́ orange colour. Ìṣe ti wa ni àṣà wa ni orírun ti wa ni Yorùbá ló ní tí nínú àsìmọ̀ tó bá ti mú pé wọ́n gba ẹ̀mí èèyàn Ọlọ́run gbogbo ń ta tóun dá dáradára ni Ọlọ́run dá ewé àtegbò fún lílo ọmọ aráyé ni láti fi ṣọmọ aráyé lóore kí Ọlọ́run dá sí ò dá ewé àtegbò Ọlọ́run dá fún lílo wa ni tẹ́bàá kò tẹ́ máa sọ mọ́ wọ́n pè ògúnfe dúdú wọ́n pè ẹranko dúdú yín tó bá wù kan pa wẹ́ mi ìbá yín wí náà mi ìbá yín wí àwọn dìdìrín yín àwọn ṣoṣo yín lè ń kó ní gúngún if not Ọlọ́run ọba irú àwọn èèyàn wọ̀nyí ọ̀rọ̀ yín ti sú mi Ọlọ́run ẹ káàbọ̀ àjọ ń ṣètò ní gbogbo àjọ ń ṣe ètò yìí ni ọ̀rọ̀ àwọn pípì ọ̀rọ̀ wọn sú mi tó bá lọ́rọ̀ èèyàn sú yàn ọ̀rọ̀ wọn ti sú mi irú rọ́ọ̀bù kúkú wò lélẹ̀ ọmọ wa mọ́ wa science àwọn ọmọ science student ọmọ wa mọ́ wa ní ká lọ ṣe Yorùbá science kí ni túmọ̀ Yorùbá science àwọn wèrè lúbúlúbú ojú ọ̀lọ́ wọ́n fẹ́ jó nǹkan mọ́ nǹkan wọ́n parọ́ fún wa lọ ẹ jẹ́ ká serious ilé tá fi tọ́mọ ẹ mọ̀ pé èrè ló máa wò ilé tí èèyàn bá ti fi tọ́mọ báyìí èrè ló máa wò rédèrèdè ló máa ń gbẹ̀yìn eré òṣùpá. You are building your nation your powerful nation lórí irọ́ ẹ̀yin lẹ́ni káwọn máa ṣèwé kọ́ máa ṣe gbò ẹlẹ́ni ìyá yín mú ẹ̀hún bàbá Akíntóyè ó ń pa màálù dúdú ó ń pa ògúnfe dúdú ẹ̀yin ó ń pa kíní kan dúdú now ẹni kan lọ ṣe science Yorùbá science Yorùbá ìbílẹ̀ science àwọn dìdìrín tó ń tẹ̀lé yín Ọlọ́run níjọ́ ọgbọ́n àwọn oṣù ẹgbẹ̀ tó ń tẹ̀lé yín wà láì wọn lè nílà káyè láéláé ọmọ science student ọmọ science student kọ́ lọ ṣe science kódà o ẹ bẹ̀rù Ọlọ́run tẹ́ bá máa jẹ́ òṣàká ẹ jẹ́ òṣàká tẹ́ bá máa jẹ́ òṣòkò ẹ jẹ́ òṣòkò òṣàká ṣókó ní ọ̀dá o àníyá tán ló gbowó first message yẹn wà bíbí tán ló fi kọ́ tẹ́lì tó bá rí bẹ́ẹ̀ àṣírí ti tú o part 1 to 1 million la máa ṣe o torí mo dábọ̀ ẹ̀ tó mo ní ẹ má sọ Yorùbá nation ẹ má sọ di fracasi ẹ má sọ Yorùbá nation ẹ má sọ di fracasi tí dẹ́gbà kan sọ pé òun ò tẹ̀lé yín lọ́nà bí tẹ́ ń lọ
Òṣòdì lẹ́ ń lọ, mi ò lọ Òṣòdì. Ẹ pé driver tí tó lè lọ sọ́nà Òṣòdì kẹjọ máa lọ ẹkọ ẹlẹ́fẹ́ jà ni àwọn tó máa bá yín jà àwọn náà ti rẹ́dì yín o. Ọlọ́run bá mọ̀, Jésù ń gbọ́, Ògún aládé ń gbọ́. Àwọn tó máa bá yín fà aláwọn dúró dè yín, ojú yín á jà. Yorùbáwùyí lórúkọ tèmi o, Yorùbáwùyí ni mo ń jẹ́ o. It's an advice. Stop deceiving yourself. Mama got nothing to offer you. We are not going for Mama Nation. Neither are we going for Sunday Igbohooo Nation. We are not going for Obakintoye Nation. We are going for Yoruba Nation. Eye bú èèyàn kan torí èèyàn kan. Definitely tẹ́ bá gba Yoruba Nation fún wa. Ibẹ̀ yẹn ò lè tó. Because wọ́n ti brainwash yín. Ẹ ti pín kíní kan ní minister of kíní kan. Ẹ ti pín minister mọ́wọ́. Minister of Igba, minister of Awo, kíní kan ní Interim, kíní. Irọ́ tó jìnnà sóòótọ́. Màmá ló pín oyè. A ní ká sá fún godfatherism. Ẹ tún gbé godmotherism wọlé. Àwọn olóyè wa, àwọn irọ́ pa ayé yín bàjẹ́ pẹ̀lú irọ́ o. Ṣé bá pẹ́ tí yọ àpò remember last year tí ìyá sọ pé àwọn ti yọ àwọn military, àwọn defense wa, àti àwọn defense wa. Àbí Sunday Igboho tún káwọn defense yìí náà máa jáde. Ẹ ti ra uniform fún wọn. Bíbélì sọ pé àwọn èèyàn mi ṣègbè tó pé wọn ò ní ìmọ̀. Ṣé ẹ nímọ̀ ni àbí ignorant ló yọ yín lẹ́nu? Ignorant lele, ìjẹ pé ẹ nímọ̀. Correct, original, international ignorance. Ó ló ń yọ yín lẹ́nu. Ọ̀rọ̀ yín fẹ́ àdúrà. Ká wọlé ká fa ya Allahu, ya Karimu, ya everything. Ká bẹ̀rẹ̀ sí ní fà lé yín lórí. K'Ọlọ́run ṣí yín níyè. Kójú yín là. For how long? Lẹ máa continue báyìí. Mo kẹ́yìn tẹ́ ń wò mí o. Mo kí yín ẹ kú fọmọ ènìyàn ṣe o. Ọlọ́run jẹ́ kí mi àti yín gọ́ o. Àní bọ́ sí páńpẹ́ ayé o. But mo ń béèrè bí a mo lè rí ní comment section. Ẹ sure pé àwọn people wọ́n sínú ìdè. Ẹ sure pé wọ́n sínú bondage. Despite gbogbo ìjà tí wọ́n ń jà, wọ́n bára wọn fa wà láìtàláì. Gbogbo every damn tí wọ́n lọ́wọ́ mi Ìwáwùyí mi ní parọ́. Tí wọ́n ti wà ní ọ̀fù, wọ́n tún play ẹ̀ fún yín. Wọ́n bára wọn fa ṣégè bá àdáyà wàhálà. Àgbákòjà ni wọ́n ń jà sí owó. Ọbẹ̀ làwọn ti gbówó ya. Wàhálà ọbẹ̀ làwọn ni kọ́kọ́ ló gbówó san o. Kì í ṣe ọbẹ̀ làwọn ni kọ́ ló gbówó ya o. Àìmọye. Lagos State coordinators àwọn yẹn náà gbówó ya. Ṣẹ́rí ẹ kì sọ kíní kan, ẹ kì sáré já yín sí kíní kan tẹ́ mọ̀. Àwọn èèyàn ti sọ yín di kí náà wọ́n ń pè kíní yẹn náà ATM. Wọ́n ti rí yín bìrì mùmú. Ẹnìkan náà ti rẹ́dì. Ọmọ ẹ̀yìn Sunday Igboho, they always come to you. Àti rẹ́dì, ẹ fún wa lówó bọ́ọ̀sì, ẹ fún wa ní kíní kan. Even ẹni tó ní agbára. They are not ready to work for you. They are not ready to work with you guys. Most of them máa gbọ́ lọ́wọ́ yín, wọ́n lọ fi tọ́jú ara wọn ni, wọ́n gbọ́ lọ́wọ́ wọ́n fi ṣe nǹkan dáadáa ni. Because sọ mọ̀ pé failure ni. Ilé yín tẹ̀ ń kọ́, ìtọ́ lẹ fi ń mọ́. Ire lásán ló máa wò. Ẹ bá wà jẹ́ failure. Ẹ bá wà àwọn kan, ẹ̀yin èèyàn ẹ jáde o. Ẹ̀yin èèyàn ẹ jáde o. Ẹ jẹ́ káwọn Interim yín jáde. Ẹ káwọn Interim yín gbá front. Àti dé. Àwa Interim lélẹ̀. Interim agbétúntúndé o. Interim agbérewàdé o. Ẹ káwọn Interim yín kọ́ mú síwájú. And let's see bóyá àwọn èèyàn máa tẹ̀lé wọn àbáwọn èèyàn ní tẹ̀lé wọn. Ẹ̀kọ́ parọ́. Sunday Igboho ní káwọn èèyàn máa jáde. Ẹ̀yin ṣe primary assignment yín. Okay, àwọn Interim yín ti ready. Let them come outside. Ní kankan.
I don't know. I don't just understand. Ẹlẹ́gbà nation. Ẹ fẹ́ lọ occupy. Ẹ ní security. Àwọn ìdàkùn. Ṣé àwọn tó lọ ṣe occupy pẹ̀lú búrẹ́dì, kòkó orin. Ẹ jáde o, oúnjẹ wà, kòkó orin. Ṣé fẹ́ ṣe party ni? Ẹ fẹ́ gba okay, wọ́n sọ fún yín pé ti gba nation yín nínú spirit. No spirit. You will continue living in the spirit realm. Kòkó rire o, àti gbámọ̀là wá, búrẹ́dì rèé, ẹ̀wà àgàn yìí rèé, páfún rèé, ẹ fẹ́ lè gbọ́ páfún nation, ẹ̀wà àgàn yìí nation. Ẹ̀wà ń parọ́ wọ́n ti gbà wọ́n lẹ̀. In fact, ẹ̀yin pípé ẹ̀ lè kú re. Ẹ̀yin lẹ sọ pé wọn kò yàn. Wọ́n ti pé live show làwọn èèyàn wò. Ẹ tún ní wọ́n kò yàn. Ẹ tún láwọn èèyàn Sunday Igboho ni wọ́n kó. The same ẹ̀yin ilé wa tẹ̀lé àwọn tí wọ́n kó ẹ̀ mọ̀ wọ́n rí. Okay, ẹ̀ mọ̀ wọ́n rí, wá ìtẹ̀gbà lọ́yà fún wọn. Ẹ tún náà ti fi wọ́n sílẹ̀. Àwọn tá a rí tí wọ́n kó lórí live show ńjọ́ yẹn, àti rí wọn kẹgbẹ́ wọn wá sí live o. Àwọn tán kó ńjọ́ yẹn ní o, wọ́n ti fi wọ́n lẹ̀ o. Àwọn rèé o, là ń wò live ojú wọn, là ń wò kankan bí ojú Yorùbá wù yìí o. Àwọn náà ń wò yìí o. Wọ́n ti dé o, wọ́n sanra dé ni o, wọ́n gbẹ dé ni o. Àárí kankan bẹ̀. Lẹ́ẹ̀ náà ti fi wọ́n sílẹ̀. For how long lè máa fi irọ́ máa bo irọ́? For how long lè máa gọ sẹ́yìn kàkan? Parọ́ oníyì, ẹ̀tẹ́ ló máa mú wà. Irọ́ ò kì í last. Gbogbo irọ́ tó bá wù kí èèyàn máa pa kò kì í last. Tó bá ti parọ́ kan, tó mọ̀ pé kò gbé wá dẹ̀ fi irọ́ yẹn lẹ̀. Tẹ̀lọ́dẹ̀ kan tó ní àwọn pípù yìí, wọ́n mọ̀ pé òtítọ́ ni bàbá mú àgbédá ní ṣe bóyá kọ́ dẹ̀ pé mọ̀mọ́ sí kọ́nà. Mọ̀mọ́ wọn kó pe mọ̀mọ́ sí kọ́nà. Tí wọ́n àti ìbọn mọ̀mọ́ sọ ní gbangba, kọ́ dẹ̀ pé mọ̀mọ́ sí kọ́nà, kọ́ bẹ̀bẹ̀ ní kọ́nà. Àwọn wo ni kọ́ bẹ̀bẹ̀? Àwọn wo ni wọ́n fẹ́ bẹ̀bẹ̀ ní kọ́nà? Ẹ gbọ́? Mi mú ohun tí mo fẹ́ kọ fún yín. Tayọ̀ alábòsí inú àrùn wọn pẹ́ jùmọ̀ síná bí sánmọ́ sílẹ̀ o. Alábòsí inú àrùn wọn pẹ́ jìnnà sí wọn bí sánmọ́ sílẹ̀ o. Ló ń ta wọn ṣẹ́ wọ́n ó náà bá ń tún sójú. Ẹ̀yẹ́ kìlẹ̀ ẹ̀yẹ sọ̀nù sígbó wọ́n dúró títí ọwọ́ wọn ò tó. Ìṣó máa ṣe é pa ní kókó ṣòkòtò tí òkú òkun ó jẹ́ akitiyan. Ó dórí àwọn ọlọ́tẹ̀ o. Ó dórí àwọn ọlọ́tẹ̀ o. Ó dórí àwọn. Ó dórí ẹ̀yin ọlọ́tẹ̀. Ẹ̀yin ọlọ́tẹ̀ tẹ́ fẹ́ kí ilẹ̀ Yorùbá dúró. Ẹ̀yin ọlọ́tẹ̀ tẹ́ fẹ́ kí ilẹ̀ Yorùbá nílọ síwájú. Ó dórí yín. Àmọ́ ọgbẹ́ni tẹ́ ń ṣe pé ẹ kí sáyé já yín sí kinní kan. Bàbá mi Ọlọ́run bá ń fọ̀run kẹ́. Nígbà tó wà láyé tó bá ṣe nǹkan fún tó bá ní aláàjì ẹ ṣé o ọlọ́ba mi lọ́rẹ̀ mi ẹ ṣé ada fún yín bàbá mi ní ò kì í ṣàdúrà. Bàbá mi gbóhun téèyàn bá ṣe fún ẹ láyé tí wọ́n bá rò pé aburú lẹ́ni yín ṣe fún mi, bàbá mi ní má wulẹ̀ ṣépè fún sọ pé Ọlọ́run ó san ẹ lẹ́san. Ó tẹ́ bá wá ṣèkà fún ẹ, tẹ́ bá wá ṣe dáadáa fún ẹ tó ẹni tó ní ṣe fún mi dáadáa ní o inú mi dùn kíní kan. Bàbá mi sọ pé Ọlọ́run ó san lẹ́san. Bàbá mi ní ẹni tó máa tàn lọ pa èèyàn ló máa tàn lọ síbẹ̀ o. Kò wá ní sọ fún pé wá bí tí mo mú ẹ lọ yìí o fẹ́ lọ tàn ẹ pa ni o. Ohun tó máa dùn mọ́ nínú, ohun tó fẹ́ lóore tó máa pàrọ̀ ẹ̀ fún pé òwe báyìí ló fẹ́ o kíní kan gẹ́gẹ́ náà ló máa fi tẹ̀lé. Tó ti wá ń lọ last word ẹ náà á da fún ẹ wá ṣoríire wà lálùbáríkà ní last word ẹ ló fi ń ṣàdúrà fún yẹn o. Tó wọ́n fẹ́ lọ tán pa ni àfi tọ́lọ́run bá yọ. Bàbá mi náà wọ́n sọ pé Ọlọ́run ó ṣe ọ̀rẹ́ mi oore tó ṣe fún mi yìí Ọlọ́run bá mi san ẹ́ lẹ́san. Ọlọ́run ẹ̀san bá mi san ẹ́ lẹ́san. Ẹ̀yin ò ṣe máa sọ pé àti Bàbá Akíntóyè àti Sunday Igboho àti Moa àti Yorùbá wuyì àtẹ̀yìn fún ara yín elépè ìṣẹ̀wẹ̀rẹ̀
tó bá yẹ pé lóòótọ́ la fẹ́ òmìnira Yorùbá nation la fẹ́ òmìnira fáwọn èèyàn wa Ọlọ́run san gbọ́ alẹ́ san wáyé tẹ̀ máa sọ bẹ́ẹ̀ prayer point kan ni mo fún yín yẹn o and for ẹ̀yin tẹ̀ ń wò mí always be competent ABC always be competent in whatever you want to do be competent ẹ yé dúró lórí pé ẹgbẹ́jà ló máa ṣe fún mi ẹlẹ́gbẹ́jà kínní kan if you don't put all your trust even Ọlọ́run gan yìí kí gbogbo trust ẹ̀ sọ Ọlọ́run Ọlọ́run mo trust Ọlọ́run bí ṣe jòkó yìí Ọlọ́run máa fóúnjẹ sí mi lẹ́nu if you don't go out and work Ọlọ́run ní fóúnjẹ sí ẹ lẹ́nu even if you don't have job and somebody Ọlọ́run provide ẹ̀yìn kó fún ẹ lówó Ọlọ́run will not go to your kitchen Ọlọ́run will never go to your kitchen and cook rice or beans or eba for you. You will stand up and go and cook. Nevertheless, you order food. Order. You cannot just sit. But I believe in God. God will feed me. God will not go to your kitchen. That is why Mama Agbe. Kì í ṣe pé àwọn ọmọ yẹn onídìrí nìkan o. Everybody tó bá jẹ́ Yorùbáwùyí followers. This is an advice. Stop relying on person. Stop putting all your trust on somebody. Even though ìyá ní kí Sunday Igboho wálé ni o kó wá declare owó ti bí. Do you think everybody máa jẹ́ fool ni? Okay, kí ìyá wálé di rally ìyá lóhùn lè wálé kó má bàa mú un. Then ìyá wọn Sunday Igboho ní kó gbèsè kan sí Badagry báyìí kó gbèsè kan sí Nàìjíríà kó wá declare mo ti declare Yorùbá nation o bí ó máa sáwọ ní Badagry ní àbó máa sáwọ Nàìjíríà padà báwọn Nàìjíríà máa gbé ẹ bẹ̀rù Ọlọ́run tí mo kàn ní pé ẹ̀san kò gbóògùn ẹ̀san kò gbóògùn o ẹ̀san áké o Ọlọ́run ọbẹ̀ ẹ̀san á san èmi àtẹ̀yìn àti gbogbo wa Sunday Igboho agbẹ̀san tiẹ̀ Bàbá Akíntóyè agbẹ̀san tiẹ̀ Yorùbáwùyí agbẹ̀san tiẹ̀ ẹ̀yin tẹ́ ń wò mí ẹ gbẹ̀san tiyín ẹ̀yin elépè platform ẹ gbẹ̀san tiyín náà àmì ẹrántí mẹ́ta lè pé máa ń pín sí ẹni tó ṣe ìpè á gbà ń bẹ̀ àwọn tẹ́jọ́ wà nínú group tẹ́yìn ṣépè níwájú wọn àwọn ni wọ́n fetí gbọ́ wọ́n á gbà ń bẹ̀ ẹni tẹ́ wá ṣe fún òun náà á gbà ń bẹ̀ ṣùgbọ́n tẹ́yìn tẹ́ ṣe fún yẹn tí bá yẹ pé èpè rọ́lẹ̀ ń ṣe fún tí ẹ yẹn wọ́n ló máa yẹ sọ wọ́n ló máa wá ní ìlọ́po 10 ẹ̀yin àtàwọn tó fetí gbọ́ wọ́n lẹ́jọ́ máa pín ni ṣó wá dá kẹ́ pín èpè kẹ́ jẹ èpè kẹ́ mú èpè kẹ́ wo èpè títí kó wá ṣẹ́kù kẹ́ wá fílẹ̀ fáwọn ọmọ àrọ́mọdọ́mọ yín ìbẹ̀rù àwọn ọmọ ẹgbẹ̀rù orí àwọn ọmọ yín tí wọn gbà tẹ́yìn ṣorí bu tẹ́yìn ṣòṣì tẹ́yìn ṣí mi fẹ́ bu yín. Shon Lagos State Governor wèrè ní kéjì máa lọ ra àmọ̀là fọ́kọ mi ṣọkọ mi complain òfin kó mo jẹun. I am an ambitious woman. Lọ́wọ́ cabinet Joe Biden even American baby governors obìnrin tó wà American baby they are about 12 or 13 obìnrin the governor l'America kémi lọ máa rò mọ́lá wọ́n dá pé ìyàwó tó fẹ́ ò kì í ṣiṣẹ́ àmọ́lá ló máa rò ọ̀dẹ̀ dídìrín kémi máa lọ rò mọ́lá. I am a woman an ambitious woman tó ní future tó ní plan tó ní target tó mọ táwọn obìnrin gbé ṣe láyé. If the first person in the world can be obìnrin kó tó di late Queen Elizabeth bí Buhari ṣe tó Queen máa pàṣẹ kò ní sọ pé òun ò gbọ́ Buhari tẹ́yìn máa forí balẹ̀ fún gbogbo interim yín tẹ́ẹ̀ lè yọjú títà tẹ́ẹ̀ owó ẹ̀ ti ń wá owó uniform fáwọn sójà àwọn interim yín gbogbo owó tí emele Emefiele gbogbo tó kó pamọ́ kí Queen tó wá ní ha ni àwọn governors Americans ẹ mọ̀ kóbi tó lè di governor odidi ìlú ẹ mọ̀ tó jẹ́ wọ́n ní kí n máa lọ rò mọ̀lá àmọ̀lá kọ́ ni máa rò ó láìkẹ̀ bà ọdẹ ò láìkẹ̀ bà ṣé wàá jẹ bà pẹ̀lẹ́ má bínú wọ́n ti gbá ẹ ó ti bọ́ sí kan wàhálà ó ti bọ́ sí kan alára gbogbo yín mọ̀ pé lára ẹṣọ́ yìí sì ó ti bọ́ sí kan ra ẹ sì máa ṣe tó tẹ̀ máa jáde ara ń kan yín ní ẹ̀ lè kanra mẹ́rin mi kọ́ ni mo bá ti ń jẹ ṣé mo kó bá yín ẹwọ́ ẹ̀yìn tèmi Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mò ń jẹ má ojú mi jù subscribe button yẹn ẹ bá mi tẹ̀ notification button yẹn bá mi tẹ̀ opinion yín
gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ má wò mí lásìkò kan wò mí ẹ bá mi thumb up tẹ́ bá like nǹkan tẹ́ ń gbọ́ tẹ́ bá like ẹ ní o tẹ́ bá like ẹ thumb down wọ́n accept yẹn náà comment section yín even if you are for Ijoba Intirim let me see your comment in the comment section ṣọ́rọ̀ tí mò ń sọ ìṣirò ni tó bá wá jẹ́ irọ́ kí ló fi jẹ́ irọ́ stop saying màmá ló ní blueprint bàbá ló ní kinní kan Sunday Igboho kó wa lọ síbi kankan bàbá Akintoye kó wa lọ síbi kankan ẹ má gbàgbé láti tẹ notification button tẹ́ bá ti subscribe o Sunday Igboho kó wa lọ síbi kankan bàbá Akintoye kó wa lọ síbi kankan okay tell us kí ni àǹfààní kan tí àṣà ìkan lára platform yín ó ní kí ni outcome tell me the outcome of all these blueprints tí mọ̀mọ́ gbé dání. I'm not against her. She's a woman like me. Ìwọ obìnrin dẹ̀ ní ẹ́, obìnrin dẹ̀ ní ẹ́, but then against her. I'm not against her. Let her show us the blueprint outcome. Kí ni nǹkan tí wọ́n rí nípa blueprint? Tí blueprint bá jẹ́ ní ìlú ọ̀tọ̀ ni wà láìtàlẹ̀, just think about it. If your blueprint is genuine, kò ní ìdí kan káwọn tán kó ń jọ ẹ̀ náà. Wọ́n kàn tẹ́lẹ̀. Ẹ wo, ẹ jẹ́ máa lọ, àtúntò wa máa kù. Ẹni ṣe rí ibú. Ẹ kú ìsinmi o, ìsinmi ayọ̀ o. Ó tẹ̀ jẹ́ pé ẹ pa chicken. Ẹ send the chicken sí mi lórí WhatsApp. Ẹ bá mi ju chicken sí. Ẹnu mi jábàjábà. Ẹ bá mi ju chicken sẹ́nu mi jábàjábà. Ẹ pa chicken. Ẹ ṣe rẹ́sì Sunday. Ẹ send ẹ fáwa. Àwa wà ní òyìnbó ní òtútù. À ń ṣe káyà o. Ọmọ ọ̀dọ̀ ní òyìnbó. Ẹ wá dá fún yẹn ní ṣe orí burúkú. Ẹ káàbọ̀ ṣe gbàdúrà fún mi ní ṣọ́ọ̀ṣì. Ẹ gbàdúrà fún mi ní ṣọ́ọ̀ṣì kọ́lọ̀ máa ṣàánú mi. Èmi mọ́ṣáláṣí náà àsàlátù ẹ gbàdúrà fún mi. Ẹ̀yin eriwo yá. Ẹ̀yin ìyá mi ọ̀pá kí ọ̀là kẹlẹ́ agogo dẹ. Ẹ̀yin ajé máa jẹ nǹkan tó léegun. Ẹ jọ̀ọ́ ẹ ṣàdúrà fún mi o. Wo jáwé gbogbo wàgbò. Ewé á máa jẹ́ o, egbò á máa gbẹ́. Máa ṣàdúrà fún mi sí nǹkankan. Lẹ́yìn Ọlọ́run àtúnfọ̀ Ọlọ́run. Ọba tó dá Mùsùlùmí, tó dá Kristẹni, tó déwé, tó dégbò. Ọba tó dẹ́ni tí ò ṣe nǹkan kan tí ò ti ẹ̀sìn, tí ò dẹ̀ torí ẹ̀ pa. Èmi màmá àti bàbá ò lè ṣe láìláì. Ọlọ́run á fún yín lálàáfíà ẹ gbádùn. Ọlọ́run á jẹ́ lálàáfíà wà láì. A máa bẹ Ọlọ́run fún yín. Ọlọ́run á jẹ́ ẹ gbádùn. Kò sọ̀rọ̀ yín. Àdúrà ló gbogbo kí ni ti ṣẹlẹ̀ yín kò sí wàhálà. Ó dàbọ̀ ẹ jẹ́ máa lọ. Bàbá. Mo nífẹ̀ẹ́ you. You know I love you and I will always love you. Gbẹ̀yìn olólùfẹ́ òtítọ́ àtòdodo. Okay, mo nífẹ̀ẹ́ yín. Thank you. Bye bye.